ṣùgbọ́n Allahu lil muqaddaru wa nasu lil musabbabu Ọlọ́run lè kádàrá sábàbí lè yẹn mọ́ ṣe àwọn ẹ̀gbọ́n tàná náà táwọn náà ń jẹjẹkújẹ lọ́wọ́ yẹn ó wù àwọn náà kó jẹ́ pàwọn làwọn gba prestige pàwọn làwọn gba ìbákòlókù ẹrú ṣùgbọ́n orí ikú tí wọ́n fi lọ́lẹ̀ yẹn wọ́n tún kó ọwọ́ wọn sí kò jẹ́ kán láǹfààní àti lè jáde mọ́ èmi dúpẹ́ láyà tèmi pé ní àsìkò ìsẹ̀mí mi ni àwọn ọmọ Yorùbá ní gbogbo wọn dákò olóko ẹrú Ọlọ́run mo wá fi ọlá àlùbáríkà àwọn ọpẹ́ tí mo ń dá torí pé téèyàn bá ti ń dúpẹ́ ó fọkànbalẹ̀ oore mi ò wọlé ni látara pé tí mo ń dá ni pé gbogbo ẹ̀yin bọ̀dá wa kété pé wọ́n yẹn ṣàlàyé fún yín kó tó máa yé wa pé Yorùbá nation kálukú tó bá dúró fún ìgbésí ayé àrọmọdọ́mọ rẹ̀ ni torí pé iná mọ̀lẹ́mọ́rí àdísùn ọ̀rọ̀ ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bá lọ wo fídíò mi asana ẹni mọ̀ wáhà tẹ́ bá lọ́wọ́ Sàó TV ní online Sàó TV gbogbo ní lágọ́mẹ̀tì méjì lè dẹ́ndì báyìí chairman ti north àti south àwọn méjì mọ̀ mí dáadáa tí ò dàrú wọ́n sì mọ̀ mí wọ́n mọ̀ lórí kankan ju pé àfẹ́ ilé yìí ti mọ̀ kó Yorùbá àti já torí kíkà wọn tá já yẹn àfa yẹn lẹ́kọ̀ọ́ ẹjọ́ ó ti kó àdánwò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ìtí wọ́n pè ní Islam dínú wà dáwọ́là ẹ̀sìn téèyàn máa gara lórí ẹ̀ ni wọ́n ti wá fi ìtafẹ́ jẹ táwọn àfa fẹ́ jẹ ó ti mú wọn pápá mọ́ra àti wọ́n fi rọ́nra ẹ̀sìn lórí wọ́n ti dákọ̀ mọ́ra wọn gbogbo àwọn afáwọn pátá ni àwọn Haúsá ní gbogbo wáyé pátá nínú àwọn ìlú tó da jù láyé tó yẹ kó wọ́n kí sèrò àwọn Asia ni àwọn Lárúbáwá ló ní Islam àwọn ọ̀dọ́ wọn ló ti wá sọ̀dọ̀ wa níbí àwọn Lárúbáwá wá ń ṣe ẹ̀tọ́ lórí gbogbo ọmọ mùsùlùmí káàkiri gbogbo ayé pátá yẹn ní ẹ̀tọ́ àfa Ustaz Àjàlá nínú àwọn alùsùn náà àwọn tí wọ́n jẹ́ àgbákò fún ọmọ Yorùbá tọ́lá wa náà ń ṣe lábẹ́ àfa Ustaz Àjàlá yẹn àfa yẹn wà lẹ́kọ̀ọ́ nínú àwọn àgbà àwọn àti Ustaz Umran ẹlẹ́hà gbogbo wọn ẹjọ wà ní wọ́n wà lórí pé Yorùbá ò lè pín torí pé gbogbo ọmọ Yorùbá tó bá ti jẹ́ mùsùlùmí àtàwùsá ọmọ ìyá ni wá mo wá pe ẹ tó jẹ́ inú àwọn àmírù wọn yẹn mo ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́sán yẹn ẹlẹ́yàmẹ̀yọ̀ ọ̀dà ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàbá wọ́n ní náà mo ní ẹgbẹ́ ànábì ní wádìí òṣè ìfìgẹ́rì mọ̀ọ́dí ìfọwọ́ sùnmù káwọn fẹ́ àyè kìíní rè káwọn máa fi síbòmí ǹjẹ́ ẹ̀tọ́ ni àbábòsí wọn lábòsí mi mo ní alhamdulillah mo ní mùsùlùmí ilẹ̀ Yorùbá àti mùsùlùmí ilẹ̀ Kútọ́nù ọmọ ìyá kọ́ ni wá ni wọn lọ́mọ ìyá ni wá mùsùlùmí ilẹ̀ Yorùbá àti ti Togo àìsàn ọmọ ìyá ọlọ́mọ ìyá ni wá mùsùlùmí Yorùbá àti ti Ghana ọmọ ìyá ni wá níbẹ̀ ni mo ní kí ló wá dé tó jẹ́ wípé ní pé tí mùsùlùmí ilẹ̀ Yorùbá fẹ́ wọlú Kútọ́nù yóò ṣe bọ́dà kó tó wọ̀ wọ́n kò sábúrú ń bẹ̀ mú láṣìírí ti tú adémọ́tẹ́ ń jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n ìyẹn òrónú tọ́ lání gbogbo àfáà tí bá ń jẹ́ àfáà lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ Yorùbá lé ní àfáà Yorùbá wọn yóò máa fi kò lè gbé ọlá ìdílé Haúsá inú tèmi dùn pé Ọlọ́run fẹ́ ra ìfẹ́ padà sílẹ̀ Yorùbá ti bọ́ lóko ẹrú wọn mẹ́ta ṣe àwọn ilẹ̀ ayẹṣẹ́ àlà tí ìbálòpọ̀ náà bá ràn án lọ́wọ́ ní ìṣòro ìṣe kankan àwọn níwọ̀nba nígbà tákàlà wà lórí ipò àwọn tó bí àwọn ọmọ náà ní iṣan lọ́yọ̀ state tó rọmọ Ọ̀yọ́ state ní mí so Ọlọ́run bá fẹ́ dá ìfẹ́ padà Ọlọ́run mọ́sà wọn la ìfẹ́ àníyàn wa lórí pé bó ṣe lè wù kí ogun ó le tó gbogbo ọmọ Yorùbá yẹn Ọlọ́run ó gbò akọjá ogun yẹn nírọ̀rùn àníyàn wa náà nìyẹn Ọlọ́run wọlá ìfẹ́ anábì ní àdúrà obìnrin náà máa bù bẹ́ẹ̀ ni mustajab mo nífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ mi tábà ti ṣàdúrà àgbà bẹ́ẹ̀ ó ti ṣe nìyẹn ìyá lọ́jọ́ kó ìṣọ́jọ́ oríláwọ̀ àbí dààmúnú ayé wọn ìgbádùn ayé wọn Ọlọ́run wọlá gbogbo tẹ́pẹ̀ nífẹ̀ẹ́ láyé tó ti sọ̀kalẹ̀ sára àárín yìí bó ṣe léwu kí ìmọ̀ràn àwọn òjèlú ó le tó Ọlọ́run ju àborí wọn sí ọlọ́lá haúlá wàlá kúwàtà mo wá sọ̀rọ̀ níbẹ̀ pé kádàrá lọ́lọ́run máa kádàrá èèyàn ní sábà bí ẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ gbára lẹ́yìn báyìí tó yẹ pé ọmọ tó mọ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìbọn tí wọ́n ti ní kí wọ́n jẹ tí wọ́n ti jẹ yẹn kò lè jẹ́ kí wọ́n sọ̀rọ̀ onísábàbí wa nìgbòho jẹ́ tí ó dàrú bó bá fẹ́ kú okú ìwọ lọ́wọ́ mọ̀ so wọn fún mi ní ògbówó á rí ni a sì mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn la fún sójú ẹ̀ gbogbo ayẹyẹ ẹjẹ́ jọ sọ ní wákà pé má pàgbò ọmọ Adéyẹmọ má pàgbò ọmọ Adéyẹmọ má pàgbò ọmọ Adéyẹmọ má pàgbò ọmọ Adéyẹmọ. Abálọ́wọ́ orí mèyọ́ níjọ́ tá a lọ dífà ọ̀kadà fún Lady K okùn bá bí ọ̀tún làbíjọ́ mẹ́rin tí wọ́n wà bọ̀ sílé wọn àwọn bẹ̀ orin ilá kọ́njọ́ náà pé bó ṣe lè kó lè tó ọlọ́jọ́ wọn máa ta ni mọ̀jẹ̀ wọn jẹ́njọ́ náà wọ́n má lè wọ́n ta tẹ́ bá jẹ́njọ́ náà ni wàhálà ayé Yorùbá bàjẹ́ a tún lo ẹgbẹ̀rún nù yà àwọn ọmọ yẹn àmọ́ sí orí burúkú èpè ṣùgbọ́n ti bọ́ ti dájú mẹ̀sáyà wà nìyẹn ní Yorùbá nìsan má pàdó ọmọ Adéyẹmọ kọ́lá bíbí ànábì Muhammad má pàdó ọmọ Adéyẹmọ. Ọlọ́run wọlé àti ẹ̀kí sẹ́gun wọlé kan àtẹ̀yìn náà àní kú sójú ọ̀nà bí o. Fúta wa ní àyílẹ̀ níjọ́ tàbá pàdé Ọlọ́run jẹ́ àfìdùnnú pàdé nínú òmìnira
wala la hawla wala quwwata àtẹ̀yìn àyà yẹn lágbára gan fẹ́ ní bá mọ̀ torí pé ní bá mọ̀ ọ̀tá èèyàn sọ̀rọ̀ kà fún tó bá ti kàwọ́tà rẹ̀ òun ṣépè fún ara rẹ̀ nìyẹn àfi ẹ téèyàn bá nífẹ̀ẹ́ sí ẹjẹ́ akáyín náà àtẹ̀yìn náà àní bó ṣe lè kọ́ ọmọ ìyá mi ń bẹ́ẹ̀ náà àwọn tí ó da ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ rú ń múlẹ̀ àbùtà ọlọ́jọ́ wọn múlẹ̀ mọ́fo. bismillahir rahmanir rahim inna a'tayna al-kawthar fasalli li rabbika wanhar. bàbá wa sọ díkì àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìfọmọnìyàn ṣe níjọ́ tí ẹ bá tún padà ń sọ kò dàrú báyìí nísìnyí wọn ní sọ pé bóyá lágbájá ṣe káwọn sọ pé bàbá tí a dá fún ìtẹ́ ìmọ̀ gbà lọ́jọ́ ọ̀la yín ẹ̀dẹ̀ ti ṣe báyìí ìtẹ́ ìwà náà máa gbà àti ṣe báyìí ìtẹ́ ìwà náà máa gbà àti ṣe ọlọ́run ń dọ́tẹ̀ sàn nípa dé ọlọ́mọdé wọn àtúndọ́ náà má jẹ́ ẹkú mọ́jà wa náà kú la hawla wala quwwata illa billah.